Oró ńlá lẹ dá, ẹ̀yin tẹ́ ẹ pọ̀ ọmọ lọ́mọ, tẹ́ ẹ jẹ́ ó dàgbà o. Oró ńlá lẹ dá. Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn. Ní ìlú Èrúwà lénìí, ńṣe ló dàbí pé Timothy ò tún ṣẹ̀ṣẹ̀ kú. Nílùú Èrúwà lénìí, ìyá Timothy ò sunkún bí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé wọ́n túfọ̀ ọmọ rẹ̀. Bàbá Timothy ò bara jẹ́ nígbà tí wọ́n sọ fún pé òní ló pé ọdún kan o táwọn ẹni ibi pọ̀ ọmọ rẹ̀. Àwọn ọmọ Timothy tí akọ́kọ́ ń pẹ́ sọ fún, wọ́n ti padà mọ̀ pé bàbá àwọn ti kú. Bó ṣe jẹ́ pé àwọn ò rí àṣẹkún, wọn ò sì mọ̀ bí wọ́n ṣe sunkún ẹni tó nù táàrí mọ́. Wọ́n sáré pé ẹ̀rín tó yóò gbojú ìyá àwọn ńṣe ní sun bíi tótó. Ìgbà táwọn tíyàwó Timothy ń sunkún, àwọn ọmọ rẹ̀ náà ò lè dákẹ́ ẹkún. Ẹkún ara wọn lọ́wọ́. Àwọn àfáà àgbà ìlú Èrúwà, wọ́n wá sínú ilé tí Timothy ò kọ́ tí àti bàbá rẹ̀ ń gbé. Wọ́n wá ṣàdúrà fún. Àwọn ọ̀dọ́ ìlú Èrúwà, wọ́n wá sínú ilé tí Timothy ò kọ́ tí bàbá àti ìyá rẹ̀ ń gbé. Wọ́n wá ṣàdúrà fún. Àwọn ọ̀rẹ́, àwọn ojúlùmọ̀, àwọn ẹbí, wọ́n péjọ, wọ́n ń ṣèdárò ikú Timothy. Olúwadámiláre Adégòkè. Òní yìí gangan ọjọ́ 6 oṣù kọkànlá ló pé ọdún kan gbáko tí Timothy Olúwadámiláre Adégòkè tó sùn sílé ìtura Abdulrahman Adégòkè Adédoyin tó wà ní Mòro nílé Ifẹ̀ láti lọ ṣe ìdánwò lọ́jọ́ kejì MBA Executives. He's a chartered accountant already. Kó kàwé kúnwé kí nǹkan rẹ̀ ó tẹ̀síwájú, kó mógo wọ̀lú Èrúwà, kó mógo wọnú ẹbí ẹ̀, kó nu omijé wọn nù. Ó fira ẹ̀jìn gẹ́gẹ́ bí ẹni tí yóò la ẹbí wọn sílẹ̀ nínú ìṣẹ́ àtòsí, inú páàhé ohun ìpayín kèké. Gáàpù tí ń bẹ láàrin Timothy àti gbogbo àwọn ọmọ tó kù tí ìyá àti bàbá rẹ̀ bí kìí ṣe gáàpù kékeré o, ó fẹ̀ gan-an ni. Torí pé ẹkún ò lè kẹ́kùn mọ́ láéláé, ojú àpá ò lè jojú ara. Ìdílé ìyàwó Timothy ní gbọ́ọ̀rà lásàkó àtiwájú àtẹ̀yìn àtọ̀tún àtòsí. Kò sí èèyàn bíi Timothy ń bẹ, kò sẹ́ni tó lè rọ́pò Timothy. Ìdílé ìyá Timothy àtọ̀tún àtòsí, kò sẹ́ni tó lè rọ́pò Timothy. Ìdílé bàbá Timothy àtọ̀tún àtòsí, kò sẹ́ni tó lè rọ́pò Timothy. Àwa àárín ọ̀rẹ́, àwa àwọn alábàáṣe. Ẹkún kì í kẹ́kùn mọ́. Ojú ọgbẹ́ ò dàbí ojú ara. Timothy Olúwadámiláre Adégòkè. Òní gangan ló pé ọdún kan tí wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò sílé ìtura 18 Honor Hotel tó jẹ́ ti olóyè Abdulrahman Adédoyin ní ìlú Ilé-Ifẹ̀ ní Mòro. Tẹ́ bá ń bá wa ká lọ láti dédé ọjọ́ ìní yìí náà, ní ORIYOMI HAMZAT láti kárabọ̀. Ó ti yẹ pé dédé ní gan àti ìmọ̀ àti tí ìrí òkú ẹ̀, ṣùgbọ́n a kárabọ̀ kó tó di pé wọ́n rí òkú ẹ̀ títí tí wọ́n fi rí òkú ẹ̀. À ń wá la kọ́kọ́ ń gbé wípé à ń wá Timothy ká tó padà mọ̀ wípé Ilé-Ifẹ̀ ni wọ́n pa á sí ní Mòro.
àtijọ́ náà la sì ti tara bọ̀ pẹ̀lú àwọn tí wọ́n fura sí. Àwọn afurasí yìí láti Ifẹ̀ wọ́n tún tẹ̀síwájú láti ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ṣàbọ̀ s'Àbújá. Àtàbújá nǹkan bẹ̀rẹ̀ sí ní gbóná janjan, a tún padà ó di wọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Kẹ́jọ́ ọ̀hún tó wá bọ́ síwájú adájọ́ àgbà pátápátá nípínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun State High Court 1. Ìgbà tó fẹ́ rújú, tẹ́rù bà wá tá a ké gbàjarè fẹ́yìn ọmọ Nàìjíríà, aláàfẹ́ gbàgbẹjọ́rò ẹ dáwó fún wa. Ẹ̀yin tí ẹ dáwó náà lẹ fún wa pé agbẹjọ́rò báyìí ni ká pè, Fẹ́mi Fálànà. Àwa Fẹ́mi Fálànà a sì rí, ṣùgbọ́n kí bàbá Fẹ́mi Fálànà ó gbowó 17 million naira plus. Bàbá Fẹ́mi Fálànà ní àwọn ò gbowó ká kó fẹ́ bíi Timothy, a sì kó gbogbo owó fẹ́ bí wọn. Owó ètò ẹ kọ́kọ́ dá fún ẹbí Timothy, owó tó níye lórí ni, owó tó pọ̀ dáadáa ni. Gbogbo ẹ̀ ẹbí Timothy la kó fún. Ẹbí Timothy wá wọ̀ tún wọ́n wò sí, wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà. Àwọn dúpẹ́ wípé fún àwọn lówó, àwọn sì dúpẹ́ àtìlẹ́yìn yín látìgbà tí ikú ti pọ̀ mọ́ àwọn. Torí lẹ́ni níbi àdúrà, bí wọ́n ṣe ń ṣàdúrà kí Ọlọ́run kó kẹ́ Timothy kó tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ kí Ọlọ́run ó ṣe bàbá wọn. Wọ́n ṣàdúrà fún ìyàwó rẹ̀, Ọlọ́run tí sọkọ opó kó sọkọ rẹ̀ gẹ́gẹ́ bí opó. Wọ́n sì ṣàdúrà fáwọn òbí rẹ̀ kó Ọlọ́run dúró tì wọ́n, kó má ṣẹ̀rù bà wọ́n, kó jẹ́ káwọn tó kù lẹ̀ mọ́ wọn lọ́wọ́ kán má rírú ẹ̀ mọ́. Wọ́n ṣàdúrà fáwọn ẹ̀gbọ́n Timothy pé wọn ò ní rátẹ̀yìn kú mọ́. Wọ́n sì ṣàdúrà fáwọn àbúrò pé à lè mọ́ra wa lọ́wọ́. Wọn ò ṣàdúrà fún ìlú Èrúwà pé ìlú Èrúwà ò ní rírú ẹ̀ mọ́ àti ilẹ̀ Yorùbá, gbogbo wa la sàmí. Ṣùgbọ́n nígbà táwọn ẹbí ó sọ̀rọ̀, wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ yín, àwọn sì mọ̀ọ́re. Ṣùgbọ́n tó táwọn ń fẹ́ jù, ẹ ràn wọ́n lọ́wọ́, ebi ò pa wọ́n, àwọn dúpẹ́ pé ẹ dúró tà wọ́n. Number 1, wọ́n fi ẹ̀sùn kan ORIYOMI HAMZAT, kì í ṣe pé wọ́n bú, wọ́n rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣàdéhùn nípa ilé ẹ̀kọ́ àwọn ọmọ Timothy. Àwọn ẹbí Timothy wọn à ní kọ́ńtáàtì wọn lọ́wọ́, wọn ò mọ̀ bí wọ́n ó ṣe reach wọn. Wọ́n mọ̀ jẹ́ pé ìwọ̀n owó tá a fún ìyàwó Timothy àtàwọn òbí Timothy, wọ́n ó sì padà ná tán tí àwọn ọmọ yìí ò ní irú ẹ̀kọ́ tí Timothy fẹ́ fún wọn tí wọ́n fi pa nífọ̀nàfọ̀nsù. Èmi náà wá wò pé iṣẹ́ tá a rán mi tí ń bá jẹ́ kí ni ìwúlò mi àti túmọ̀. Mo fẹ́ bẹ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ ṣàdéhùn gbà náà fún àwọn ọmọ Timothy nípa ilé ẹ̀kọ́ wọn, mo rọ̀ yín torí Ọlọ́run, ẹ jọ̀ọ́, a sì fẹ́ kẹ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ nípa ilé ẹ̀kọ́ wọn. Ẹ̀yin tẹ́ ṣàdéhùn nígbà náà, ọdún kan ti pé o, a sì ti kó àwọn ọmọ lọ léèwé, wọ́n ti bẹ̀rẹ̀ léèwé. Bó tiẹ̀ jẹ́ pé a ní fún yín láǹfààní àbẹ́nìkan láti mọ léèwé náà torí pé àmẹ́mi nínú ẹ̀mí. Ṣùgbọ́n tẹ́ bá rí ìchì tèmi, èmi lè connect yín mọ́ ìyá wọn tí ṣe ìyàwó Timothy. Tí n bá ti fún Gbadé ní nọ́mbà, Gbadé mọ nọ́mbà ìyàwó Timothy, yóò mọ̀ bí ẹ ṣe rí wọn. Wá sì jẹ́ pé nọ́mbà Gbadé náà lẹ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀, ẹ lè pe Gbadé direct, kẹ́ má bọ́dà láti pè mí, tàbí kẹ́ send the text message sí. Ìyẹn ẹ̀yin tẹ́ ẹ ti ṣàdéhùn fún wa nípa ilé ẹ̀kọ́ àwọn ọmọ Timothy, wọ́n ti wọlé o, wọ́n ti wọlé o. Fọlọ́run bẹ̀ yín, ó wù yín láti ṣe ni, kó mọ̀ wá jẹ́ pé àìbéèrè tàwa ni ò wá ní jẹ́ kẹ́yìn sí tẹ́ ẹ fẹ́ ṣe gan-an. Ẹ ṣé, Ọlọ́run ó dúró tì yín. Kíní kan wá yé àwọn èèyàn kan
níbi tá a ti ń ṣàdúrà táwọn èèyàn ti ń sọ̀rọ̀, èmi ò lọ, mi ò sí ńbẹ̀. Ṣùgbọ́n with the nature of my person, my kind of person and the job I am doing, I am fully represented. Information tó tẹ̀ mí lọ́wọ́, ó jẹ́ kó yé mi pé àwọn èèyàn sọ̀rọ̀ ńbẹ̀ pé ó mà ṣe o. Lẹ́yìn ọdún kan, ìdájọ́ òdodo ò tí ì ṣẹlẹ̀ sẹ́ni tó pa Timothy. Lẹ́yìn ọdún kan, kàkà kí ìdájọ́ òdodo ó ṣẹlẹ̀, kùkù lájà, màhúrú ni wọ́n ń dán mọ́ ẹni tó fẹ́ kí ìdájọ́ òdodo ó wáyé. Ẹni tí ó yẹ kó máa fi mú kàtà òfin lọ́wọ́, kó ti di ẹni tí bí ọ̀fà sọ pé roko ọba ni o, bóun náà máa retí ọjọ́ títí tán ó dé níbi ẹ bá dájọ́ ẹ̀ sí o. Ó tún wá halẹ̀ mọ́ ẹni tí ń béèrè fún ìdájọ́ òdodo. Bí ṣe ń fọlọ́pàá halẹ̀, ní foríṣiríṣi nǹkan halẹ̀. Ọdún kan pé kàkà kí ìdájọ́ òdodo ó ṣẹlẹ̀ sẹ́ni tó ṣiṣẹ́ láabi, ìṣe làwa tá à ń béèrè ìdájọ́ òdodo tún rárìn wẹ̀yìn. Ìṣe là ń sọ òde lọ, ìṣe là ń sọ ọ̀rẹ́ ní, ìṣe là ń sọ ẹ̀bùn gbà, ìṣe là ń sọ ìjókòójó, ìṣe là ń wò fẹ̀tòfẹ̀tò bí ọ̀daràn. Orílẹ̀-èdè Nàìjíríà, ó ti pé ọdún kan báyìí o tí Timothy jáde láyé o. Justice delay is justice defeat, or what do you call it? Is justice delay is justice denied. Are we not denied of justice? Do we still have hope on this matter? Can we still rest on the hope of having justice for this matter? Can we still trust the judiciary system? Is it not a systematic way of taking our face off this matter? Kí ìdájọ́ òdodo tá a expect má bàa wáyé. I want to tell you, I have answers to these questions. No. We can still trust the judiciary system. Yes. Our doggedness, our readiness, uncompromising struggle will aid us justice. Yes. Ìbéèrè tèmi náà wá fẹ́ bi, ǹjẹ́ àwa gan tiẹ̀ deserve justice? Ǹjẹ́ àwa gan tiẹ̀ béèrè justice? Ṣé lódodo là ń béèrè justice pẹ̀lú òdodo? Ṣáwa tá ń béèrè òdodo ṣáwa náà ń ṣe òdodo? Ṣé kìí ṣe wípé à ń gán mọ́tò, à ń ṣe àwọn nǹkan kan ni? Ṣé lóòótọ́ la fẹ́ justice fún Timothy? Irọ́ ni, irọ́ ló pọ̀. Nígbà tí ọ̀rọ̀ Timothy bẹ̀rẹ̀, mo mọ ẹni tí mo mọ̀ àti ẹni tí mi ò mọ̀ tó mọ̀ wípé we are struggling for the cause of justice for Timothy. Ṣùgbọ́n bí mi ò ṣe dákẹ́ láti ìgbà náà wá náà dì sí, mo mọ àwọn tí wọ́n ń pàdé mi tí wọ́n ń pé akíndúdé ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ni. Ṣó kan ni mo ṣe lálẹ́ nípa ọ̀rọ̀ Timothy. Kò sígbà tí wọ́n lọ court tí mi ò kí ń fi tó yín létí. Court tó ń bọ̀ láàárọ̀ ọ̀la, bí mo ṣe busy tó léni tí mi ò ráyè, I find the time tó yẹ kí n máa fi sùn, I make sure I come on here to inform you about the matter. Someone can just call me tomorrow. Mr. Oriyomi, àgbọ̀ kankan pa ọ̀rọ̀ Timothy yẹn mọ́. Ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ ni, ó dá sí ń sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́. Ẹ ti dákẹ́ lórí ẹ̀ ní, ó dá sí mo dákẹ́.
ó dá sáwọn tí wọ́n ní mo dákẹ́ ẹ̀ ṣé wọ́n wọ Facebook mọ́, wọ́n wọ YouTube, wọ́n wọ Instagram, ṣùgbọ́n wọn ò rí mi, wọn ò mọ̀ pé mò ń sọ nǹkan kan, wọn à dẹ̀ lè rí mi, wọn à dẹ̀ lè mọ̀ pé mò ń sọ nǹkan kan. Ìdí rèé o, gbogbo ẹni tó ń bẹ láyé ń kọ́ lọ̀rẹ́ Oríyọmí lórí Facebook, gbogbo ẹni tó ń bẹ láyé kọ́ ni followers Oríyọmí lórí Facebook. Ẹlòmíì ó gbọ́ mátà yẹn láì jẹ́ followers ni, kò dẹ̀ torí ẹ̀ follow mi, ó ṣà monitor mátà yẹn, nítorí pé ẹni tó follow mi ó monitor mátà yẹn, ó dẹ̀ máa ń share ẹ̀ all the time. Immediately tó rẹ ẹni yẹn tí ò follow ẹ̀ mọ́, tí ò share ẹ̀ mọ́, irú ẹni tó máa ń rí show mi through ẹni yẹn kò rí show mọ́, ó rò pé mi ò ṣe mọ́. Number one nìyẹn. Ẹ̀yin tẹ́ wà ní kàtígórì yẹn, mo bẹ̀ yín, ẹ máa bá mi share ẹ̀. Ẹ share ẹ̀ lórí social media, ẹ share ẹ̀ látẹnudẹ́nu, ẹ share ẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Bó ṣe ń rẹ̀ yín yẹn nínú wọn ń dùn, wọ́n ti mọ̀ pé fúngbà díẹ̀ ní gbogbo gbé wa. Tẹ́mi bá dẹ̀ ń kígbe tẹ́yìn ò share ẹ̀, bí ìgbà tí a kígbe dànù ni. Bí àbádẹ̀ jẹ́ Timothy tí wọ́n pa gbé, ìjà fún ìdájọ́ òdodo lórí Timothy kìí ṣe fún Timothy mọ́, ó ti di lórí gbogbo ọmọ Nàìjíríà. Tí wọ́n bá pa Timothy gbé, ta ló mẹ́ni tó kàn? Number one nìyẹn. Kódà bó o bá like Oríyọmí, share show yìí, máa share irú àwọn show báyìí tó o bá like mi, because àwọn tó ń pààyàn yẹn wọ́n á máa make sure pé wọ́n á máa sọ̀rọ̀ lọ́nà kọ́nà láti condemn irú show yìí, àwọn tí wọ́n jọ jẹ́ aláǹkó, tí wọ́n jọ ń ṣiṣẹ́ ẹbí. So by doing that, tí wọ́n náà bá relax tó relent, ó ń dúró dọjọ́ tán fẹ́ pa olódì tiẹ̀ náà nìyẹn. Wọn ò ní pa ẹ́, wọn ò ní pa mí, ọwọ́ wọn ò ní ká wa. Let's share the show. Together we can get a better society. Ẹ̀yin kàtígórì yẹn nìyẹn. Àwọn tí wọ́n ń bi mí pé àwọn ò gbọ́ ọ̀rọ̀ mi mọ́ nípa ọ̀rọ̀ Timothy, ẹ̀yin lẹ jẹ́ wọn gbọ́. Ó yá ìbẹ̀rẹ̀ sí ní share báyìí kí wọ́n lè gbọ́ látọ̀dọ̀ tẹ̀yin. Category 2. Category 2 ni àwọn bloggers. Àwọn bloggers ò dáa, àbí? Àwọn bloggers burú. Àwọn bloggers ti ń táyé ṣe o. Àwọn tí ń affect society positively o. Ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ láabi tó ń bẹ̀rù wọn o. Wọ́n ń tàṣírí àwọn èèyàn ká o. Kò sí ní tó ń dá tí ò ní dàkejì. Òun náà níbi tó kù sí. Ṣùgbọ́n tó dá ń bẹ̀ náà, ẹ jẹ́ á pọ́nlé ká má máa fẹnu àbùkù sọ̀rọ̀ wọn. Ẹ kú iṣẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ jẹ́ kí show yìí ó nítumọ̀ ńgbà tá à ń ṣe ń gbà yẹn? Ẹ̀yin lẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ gbọ́. Mo dẹ̀ máa ń sọ fún yín tẹ́ bá gbé show mi gbà yẹn, màá ní you have no restriction, take my show, blow it. Because I'm not doing it for money. I'm doing it for justice. But I later find out that majority àwọn tó ń gbé show yẹn, they are doing it for money, not for justice. Tẹ́lòmíì bá rí owó, tó bá wo owó tó ti pa nípa ikú Timothy, tí ò wá gbé show yìí mọ́ báyìí, ó yẹ kí conscience ẹ máa sọ fún ẹ pé ò ṣe dáadáa. I tell you. Tẹ́lòmíì bá wo owó, tẹ́ ẹ bá gbọ́ owó tẹ́lòmíì ti pa lórí YouTube channel ẹ àti gbogbo ẹ̀ lóto látàrí ikú Timothy. Kódà kó mọ́ pa kọ́bọ̀ mọ́ yẹ kó máa gbé ni. Èmi gangan tí mo wá ń ṣe show yẹn tí mò ń gbé ta, mi ò ṣe torí owó, mi ò dẹ̀ retí nǹkan kan bẹ̀. Gbogbo ìgbà náà dẹ̀ ń block mi lórí YouTube tó yẹ kí ẹ lè sọ pé bóyá èmi náà rówó ń bẹ̀. Because tó bá padà gbọ́ pé Oríyọmí ò sì kò rówó ń bẹ̀ o, how will you feel? But mo rówó ń bẹ̀. Ìtòlè má mú mi rówó ń bẹ̀ ni pé kí n má rí ìdájọ́ òdodo gbà. Tí a bá ti rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ Timothy, I am good with it. I'm comfortable. Ìdájọ́ òdodo wà sacrosanct.
We must have it. We must get it. And by God's grace, we will get it. Ọ̀pọ̀lọpọ̀ ó gbé show yẹn. A rò pé torí ìdájọ́ òdodo ni. A mọ̀ pé torí kí wọ́n lè fi generate traffic kan fi rówó ni. Wọ́n sáré ju show yẹn lẹ̀ nígbà tí wọ́n rá àwọn nǹkan míì tó tún trend. Mo wá bẹ̀ yín, ẹni tó bá sọ pé ẹ ṣe èrè tó bá ń bu yín ni ọmọ tí ń ṣe. Èmi ò bu yín o. N ò dẹ̀ sọ pé Ayélabọ́lá yín ọ̀pọ̀ máa rí. Ṣùgbọ́n mo wá bẹ̀ yín lálẹ́ yìí. Ẹ jọ̀ọ́. Gbogbo tó bá ní í ṣe pẹ̀lú kéèsì Timothy, ẹ tún jẹ́ á máa fọ́n ta. Ẹ tún jẹ́ á máa blow rẹ̀. Torí nǹkan méjì kọ́, torí ìdájọ́ òdodo ni. Tí wọn ò bá ti gbọ́ nǹkan kan mọ́, wọn ṣe ń tó wù wọ́n o. Kí n tó máa lọ. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé ilé ẹjọ́ tí wọ́n lọ gbẹ̀yìn, wọn ò gbé Adédoyin wá. Wọ́n dẹ̀ kó àwọn yòókù wá. Àwọn agbẹjọ́rò rẹ̀ ni wọ́n sì tọrọ àyè ní ọjọ́ tí wọ́n kọ́kọ́ lọ, tí sọjọ́ Tuesday pé àwọn ò ráyè. Ọjọ́ míì tí wọ́n wá dá kí wọ́n tún pàdé nílé ẹjọ́, wọn ò gbé Adédoyin wá. Adájọ́ bínú o. Adájọ́ bínú. Ara ń tádájọ́ sọ ni pé àkókò táwọn láwọn ò fi ṣe ìgbẹ́jọ́ yìí, táwọn ò fi dájọ́, ó ti ń pẹ́ jù. Kí ló dé tí ẹ̀ ń fa ẹjọ́ ńlẹ̀ báyìí? Ní tí wọ́n fẹ́ kà, èyí tí bàbá Fẹ́mi Fálànà fẹ́ kà nílé ẹjọ́, wọn ò lè kà láì jẹ́ pé wọ́n kà lójú olùjẹ́jọ́ tí ṣe Adédoyin tí wọ́n fẹ́ kà sí létí bí ilé ẹjọ́ gbà wọlé bí ò ní gbà wọlé. Kí ló dé tí ẹ wá gbé wá? Àwọn lọ́ọ̀yà rẹ̀ ò sì sọ pára rẹ̀ ò yá tí wọ́n fi dá mú ọjọ́. Anyway, èèyàn wa mọ́tò lọ tó ń dẹnu kọlẹ̀. Tọ́, aláàárẹ̀ wà ní kúlé o, kọ́ra sínú ilé o. Bó kúnú ilé wọn gbókú ẹ̀ jáde, bó sì domi wọn gbọ́n ta. Ní ọjọ́ keje oṣù kọkànlá nílé ẹjọ́ yìí, Adédoyin gbọ́dọ̀ wà ń bẹ̀ o. Wọ́n pàṣẹ pé kí bàbá Fẹ́mi Fálànà kí wọ́n rí pé Adédoyin ó wà nílé ẹjọ́ lọ́la. Bàbá Fẹ́mi Fálànà wọ́n ní ká fọkàn balẹ̀, no cause for alarm. Torí pé adájọ́ sọ ńjọ́ náà pé bóun ò bá rí Adédoyin o lọ́la òde yìí, wọ́n gbóní dúró àwọn tó wá o. Ó sì ṣeé ṣe kóun gbé ẹjọ́ kóun wájú òun, kóun tì bòmí. Léyìí tí ò lè fi wá lọ́kàn balẹ̀. Torí bí ìgbẹ́jọ́ yẹn ṣe ń lọ níwájú adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun, ó ń tẹ́ wa lọ́rùn. Irú ẹjọ́ yẹn náà ò lè wà níwájú èèyàn tí ó bá jẹ́ ọ̀gá àgbà nú àwọn adájọ́. Torí adájọ́ òun ò ní sùn. Pressure lọ́tún, pressure lósì ni. Kódà bí wọ́n lọ Canada, wọ́n wọ́n débẹ̀. Bí wọ́n lọ London, wọ́n wọ́n débẹ̀. Bí wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n wà wọ́n débẹ̀. Bẹ́ẹ̀ mo sọ lórí ẹjọ́ yìí náà ni. Kákúkú tètè dá ọdún kan pé àti ìrídájọ́. Ẹ̀dẹ̀ tó ń tọ́jú olùjẹ́jọ́. Ẹ jẹ́ kó wá sílé ẹjọ́. Ẹ lára rẹ̀ ò yá. Adájọ́ ni wọ́n gbé wá bẹ̀ tí gbogbo condition tó bá wà, tí gbogbo condition tó bá wà kán máa gbé bọ̀. Bóyá ara rẹ̀ ò yá kò lè wálé ẹjọ́ yẹn ní láti fìdí ẹ̀ múlẹ̀ ìgbàyọ̀ǹda àti ìgbàálẹ̀ lọ tọ́jú ẹ̀ tí wọ́n sọ ń jò ní kò yé wa. Bóyá ó sì rẹ̀ wọ́n lóòótọ́ ni àwa ò mọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, òní ló pé ọdún kan tí wọ́n pa Timothy o. Ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú. Àárọ̀ ọ̀la Òṣogbo là wà. High Court 1 á wà ń bẹ̀ lóṣogbo. Á wà jọ wò ó. Bá Adédoyin tún wá ní o, bí ó wá ní o. Báwọn mẹ́fà tó kù náà wá ní o, bí wọn ò wá ní o. Á sì gbọ́n tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ á fìpàdé sọ́la. Ẹ má jà á tẹ̀tì. Tèmi ni kí n sọ fún yín. Tí yín ni kẹ́ ẹ wò kẹ́ ẹ tún ṣe ààrẹ kí n bá pàdé kódà lọ́dọ̀ ẹni tí mi ò mọ̀ rí. Èyí tó ẹ̀kọ́ ní kálukú sojúṣe rẹ̀ ní agbọ̀n rẹ̀. Wọ́n à ní pa wá, wọ́n à ní pọmọ wa o.
àní ṣìrìn o, àní bọ́wọ́ lọ́wọ́ o. Oríyọmí Hamzat lórúkọ mi. Òní yìí náà ló pé ọdún kan tí Timothy Olúwadámiláre Adégòkè jáde láyé. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àárí Abdulrahim ọmọ Adédoyin o. Sáwọn Interpol ń wá sá. Àwọn Interpol ṣé wọ́n ń wá sá? Bẹ́ẹ̀ ló smart ju Nàìjíríà lọ ni. Bẹ́ẹ̀ ló gbọ́n ju ọlọ́pàá Nàìjíríà lọ. Ẹ jẹ́ ń dágbére ń bẹ̀. Torí ìgbà tá a gbé Oríyọmí láti Àbújá, àmọ́ bá a ṣe wá gbé o lórí ọ̀rọ̀ yìí náà ni o. Interpol ọlọ́pàá àṣẹ ni ó jáde ni àbáṣẹ tó jáde kò ṣiṣẹ́, àbáṣẹ tó rìn hòhò ni. Tá a fi tí ì rí Abdulrahman ọmọ Adédoyin, tá a fi tí ì rí gbédì sìn. Òun náà ń jẹun o, ó ń wẹ̀ o, ó ń mumi o, ó ń wọṣọ o. Látọjọ́ yẹn sóní wọ́n sá ti sọ̀rọ̀ ẹ̀rín kan tí ó ti rẹ́rìn. Àbí látọjọ́ yẹn sóní kò ti ní bóbìnrin ní nǹkan kan pọ̀. Timothy kò lè bóbìnrin ní nǹkan pọ̀ mọ́ o, ìyàwó rẹ̀. Timothy kò lè bọ́mọ ẹ̀ ṣeré mọ́ o, àwọn ọmọ rẹ̀ ò lè bá ṣeré mọ́ o. Timothy ò lè rẹ́rìn mọ́ o, kò sì lè sùn àbí bí bá ń sunkún bí ó wà lókù tí ń wẹ̀yìn tí ń wo bí wọ́n ṣe dóun lóró tínú ẹ̀ ń bàjẹ́. Àwárí Abdulrahim Adédoyin àrímú títí dòní. Ẹ sá máa gbàgbé wípé àjábọ̀ ǹjọ́ kan. Ẹ sá máa gbàgbé wípé àjábọ̀ ǹjọ́ kan. Mo lè wí, mo lè sọ, mo lè gòkè, mo lè sọ, mo lè pa, mo lè kún. Kò sẹ́ni tí ó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò. Òun kú lọ, òun jìyà kan lọ́wọ́ ni. Ó tún lọ fẹ́ dá mi ìmọ̀ràn wípé lámọ́ yín ni kí wọ́n bọ̀ ṣe lọ́sẹ̀. Tòró ni ò jẹ́ kó tètè jáde bí ọ wà. Àbí òun wo ọmọ ọlọ́mọ sùnsùn, ó ní kí wọ́n kan léyìn ọ̀kan. Àbí ó gbé fáìlì pamọ́ lọ́fíìsì. Àbí ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ kó tó wọlé, wọ́n sì ń pè wọn bàbá rere bàbá kẹ́. Ọmọ tó gbénú agbádá o, káyó tó mọ pàgbádá rẹ̀ wà wọn o. Ẹ bá mọ tí ń bẹ́nu ẹ̀, bí wọ́n ṣe ń súnmọ́ o, wọ́n mọ̀ pé ni wọ́n ń sá fún ni ó. Gbogbo ẹ̀. Ẹ̀dá ló lè dí gàgá sójú ara wọn o. Ọlọ́run ọba mi ò ṣe é dí gàgá fún. Orí kọ̀rọ̀ ó sì rí gbangba wa. Ẹ máa rántí o, ipa tó ní kálukú bá kó. Ó wà nípò, ó ṣẹ̀tọ́. Ó wà nípò òṣòdodo. Òun fipò ṣègbè, òun fipò ní ayé lára. Àwa Abdulrahim ti látọjọ́ yìí. Lẹ́yìn náà bá ń gbọ́ mi lálẹ́ yìí, bó ló ṣe rí lára yín? Èèyàn mélòó ní Kánú, Nnamdi Kánú pa kó tó sá lọ? Kẹ́ ẹ tó gbé wọ Nàìjíríà lápá ìyáká. Òkú mélòó láti tẹ́ kalẹ̀ báyìí tí wọ́n ní Sunday Igboho lọ pa gbogbo wọn? Kẹ́ ẹ tó mú níjọ́ ibi tẹ́ ẹ ti mú. Kẹ́ ẹ tó fi síbi tẹ́ ẹ fi sí. Tẹ́ ẹ jọ wálé, tẹ́ ẹ sì jẹ́ olóko. I know how powerful Nigerian police are. Nigerian police is. I know how powerful. I know how strategic they are. I know how professional they are if they are ready to do the job. Can you please do us this favor? Save us some energy. Prove your professionalism. Prove your capability. Tell us you can do it. Do this for us. Bring Abdulrahim to Nigeria. Let him come and talk. Let him tell us how it happens. Let him come and face the wrath of law.
let him come and talk to us and exonerate his father. Let him come and exonerate some innocents if we have one. Let him come and narrate the ordeal of Timothy Oluwadamilare Adegoke's murderer. Let him come and talk to us. Do us this favor. All this time we are wasting could have been preserved for another, resourceful things. I know you can do it. IGP, Inspector General of Police. Inspector General of Police. Inspector General of Police. Can you do us this? Can you do us this favor? Give us another conviction that Nigerian police is one of the best in the world. The same tactics that brought Nnamdi Kanu to Nigeria could be employed on this small boy called Abdurrahim. The same strategy used to capture Sunday Igboho, to obstruct him from his journey, could be used to track Abdurrahim down and bring him to Nigeria. God bless you. I have said my own. I have said my own. Let it be on the record, because I know you are capable of doing it. You have this, and you have the power that backed you. Unless, if, good night. We'll meet tomorrow in Oshogbo High Court. God bless you.